Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́, bí ó ti wà látètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. A kí wa ní gbogbo ibi tí a ti ń wò mí tàbí tí a ti ń gbọ́ mi pé a kú dédé ìwòyí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún èmi àti rẹ láti rí àkókò tí a wà nínú rẹ̀ yìí. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run olóore ọ̀fẹ́ tó fún mi ní oore ọ̀fẹ́ tó fún ọ ní oore ọ̀fẹ́ láti rí àkókò yìí, ayé Ọlọ́run lógo pé ó ṣe ohun ńlá nínú ayé gbogbo wa. A tún ti dé sórí ètò wa lórí ìkànnì náà tí a pè ní Ìpinnu Ayọ̀mídé TV, èyí tí a fẹ́ máa mú onírúurú ètò wá fún yín tí a ti ń ṣe láwọn ìgbà kan, ṣùgbọ́n èyí tí a mú wá fún wa ní àṣálẹ́ yìí òun ni ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́. Tí ẹ bá lọ wo péèjì wa fún ẹ̀kọ́ yẹn, ẹ rí i pé láwọn ìgbà kan a rí àwọn ìrìn àjò yẹn níbẹ̀, ṣùgbọ́n nígbà tí ìkànnì yìí ti wà tí a pè ní Ìpinnu Ayọ̀mídé TV, gbogbo àwọn ètò wa pátápátá la fẹ́ máa ṣe lórí ìkànnì yìí. Mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù àti ẹ̀yin àti àwa, a ò ní fi ẹnìkan dárò ẹnìkan, a ò dẹ̀ ní fi ẹnìkan ṣàwátì láàrin wa, lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìkànnì yìí wà fún gbogbo ènìyàn. Àwọn ètò wa, ẹ máa bá wa share ẹ̀, ẹ máa like ẹ̀, ẹ máa comment lórí àwọn ohun gbogbo tí a bá ń bára wa sọ. A dẹ̀ máa ń sọ tó bá tó àwọn àkókò kan, a ó máa fi àyè sílẹ̀ láti pè wọlé fún ẹnikẹ́ni tó bá fẹ́ béèrè ohun kan lórí ètò yìí tí a ń ṣe yìí tá a pè ní ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́ yìí. Tó bá tó àwọn àkókò kan, a máa ju àwọn ìbéèrè kan síta, tàbí kí àwọn èèyàn máa béèrè lọ́wọ́ tiwa. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run ọ̀rọ̀ lórúkọ Jésù á fi ọ̀rọ̀ ara rẹ̀ á fi yé wa lórúkọ Jésù. Tí a bá wo ohun tí a mú wá fún wa ní ìní lórí ètò yìí, òun náà ni wípé kí ni ìtumọ̀ ìkùgbù? Ìkùgbù, ìkùgbù, kí ni ìtumọ̀ rẹ̀? Ìkùgbù tá à ń sọ yìí, Bíbélì ti prove fún wa pé téèyàn bá ń ṣe ohun gbogbo pẹ̀lú ìkùgbù, ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ìkùgbù dẹ̀ ní ó tún ní èrè tirẹ̀. Ìkùgbù, kí ni ohun tí a ń pè ní ìkùgbù? Ìkùgbù ni sísọ ọ̀rọ̀ tàbí ṣíṣe ohun kan pẹ̀lú ìgbéraga. Sísọ ọ̀rọ̀ tàbí ṣíṣe ohun kan pẹ̀lú ìgbéraga, ohun tí a ń pè ní ìkùgbù nìyẹn. Tí a bá wo ìwé Nọ́mbà chapter number 15 verse 30 to 31, ó sọ̀rọ̀ nípa ohun tí a ń sọ yìí, nípa ìkùgbù. Kí ni ohun náà tí ọ̀rọ̀ náà sọ ni pé, ó ní ṣùgbọ́n ọkàn náà tí ó bá fi ìkùgbù ṣe ohun kan, ìbáà ṣe ìbílẹ̀ tàbí àlejò, ó sọ̀rọ̀ búburú sí Olúwa, ọkàn náà lè a ó sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀. Hallelujah. Ṣé ẹ gbọ́ nǹkan tí ọ̀rọ̀ yẹn sọ? Ká lè mọ̀ pé ìkùgbù kìí ṣe nǹkan tó dára, ẹ̀ṣẹ̀ ńlá ni. Ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ pẹ̀lú ìkùgbù tàbí ń ṣe nǹkan pẹ̀lú ìkùgbù, ìbáà jẹ́ onílé, ìbáà jẹ́ àlejò, Bíbélì jẹ́ ká mọ̀ pé
ó sì sọ̀rọ̀ búburú sí Olúwa. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú ìkùgbù sí Olúwa, sí ènìyàn kan, Bíbélì jẹ́ ká mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yẹ fún ìdájọ́, ìjìyà ó máa ń wà fún ẹni bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. À ń sọ fún wa pé ìtumọ̀ ìkùgbù ní ìgbéraga, kí ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga, overconfidence, tàbí kí ènìyàn máa wà nínú ìgbéraga pẹ̀lú ìgbéraga. Òun ni à ń pè ní ìkùgbù. Ìwọ tó jẹ́ agbéraga nínú nǹkan ti mọ̀ pé ó ti wà nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù. Bíbélì dẹ̀ jẹ́ ká mọ̀ pé ọkàn náà ní kí ni o, a ó ké kúrò nínú àwọn ènìyàn. Wá gbọ́ nǹkan tí verse 31 sọ. Ó ní nítorí tí ó gan ọ̀rọ̀ Olúwa, ó sì rú òfin rẹ̀, ọkàn náà lè a ó ké kúrò pátápátá, ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò sì wà lórí rẹ̀. Ẹ̀rí. So mo bẹ̀ wá fún wọn tó ń gbọ́ mi ní wákàtí àti àkókò yìí, nínú gbogbo tó o bá ń ṣe, yálà ò ń sọ̀rọ̀ sí ènìyàn ṣàkàṣàkà pẹ̀lú ìgbéraga, yálà ò ń wà kan sí ènìyàn pẹ̀lú ìgbéraga, jọ̀ọ́ mo fẹ́ kó o mọ̀ pé o ti wà nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù, ẹ̀ṣẹ̀ tó ní agbára ni. Ìdájọ́ ń bọ̀ lórí nǹkan yẹn. So òun la fi ń fi àwọn nǹkan yìí kọ́ra wa láti lè máa mọ àwọn ìgbésẹ̀ táwọn máa gbé gẹ́gẹ́ bí onígbàgbọ́, láti lè máa mọ àwọn ọ̀rọ̀ táwọn máa sọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, láti lè máa mọ àwọn ìwà táwọn máa wù gẹ́gẹ́ bí onígbàgbọ́. So onígbàgbọ́ kì í ṣe nǹkan pẹ̀lú ìgbéraga. Onígbàgbọ́ kì í ṣe nǹkan pẹ̀lú kíni o, pẹ̀lú ìgbéraga. Ìkùgbù, 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 ẹ̀ṣẹ̀ ìgbéraga ni. Tá a bá tún wo ohun tí ìwé Deuteronomy, yes, chapter number 17, Deuteronomy chapter number 17, verse 12 and 13, òun náà sọ nǹkan ní lórí ìkùgbù. Òun wá tiẹ̀ túmọ̀ ẹ̀ fún wa pé ká lè mọ̀ pé ìgbéraga ni ó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ tàbí ṣe ohun kan pẹ̀lú ìgbéraga, ó ń ṣe nínú ìkùgbù ní nǹkan tó ń ṣe yẹn. Ìkùgbù dòdòdò, ìkùgbù ní Bíbélì pé. Deuteronomy chapter number 17, verse 12 and 13. Ó wí pé ọkùnrin náà tí ó bá sì fi ìgbéraga ṣe é, rí, ọkùnrin náà tí ó bá sì fi ìgbéraga ṣe é, yẹn ni pé àtọkùnrin o, ẹ ti mọ̀ pé Bíbélì ọkùnrin ló máa ń sọ nípa ẹ̀, ló máa fi ń ṣe àkàwé gbogbo nǹkan tiẹ̀. Ìbá aṣọkùnrin, ìbá aṣobìnrin tó ṣe nǹkan pẹ̀lú ìgbéraga, ó ti ṣe kínú ìkùgbù, ó ti ṣe ìkùgbù, ó ti ṣe inú ìkùgbù ló fi ṣe yẹn, ìgbéraga. Ẹ wá gbọ́ nǹkan tí Bíbélì sọ nípa irú èèyàn bẹ́ẹ̀. Ó ní tí kò fẹ́ gbọ́ ti àlùfáà náà, yálà níbikíbi ó gbọ́dọ̀ lè máa ṣe nǹkan yẹn, bóyá nínú ìjọ ni, bóyá nínú ẹbí ni, bóyá nílé ẹjọ́ ni, níbikíbi ó gbọ́dọ̀ lè máa ṣe. Tó o bá ti rí ènìyàn tó ń pè ṣàkíyèsí pé nǹkan tó ń ṣe yóò dára, jẹ́ kí èmi àti rẹ kí ni ká jáwọ́ ń bẹ̀, ní nǹkan tí ọ̀rọ̀ yẹn sọ fún wa. À ń sọ lórí ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́, a fi ń kọ́ra wa ni ká lè mọ̀ túmọ̀ nǹkan tó ń jẹ́ ìkùgbù. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ ìkùgbù tipẹ́ ṣùgbọ́n kò mọ ìtumọ̀ nǹkan tá ń pè ní ìkùgbù. Ìkùgbù ni sísọ ọ̀rọ̀ tàbí ṣíṣe nǹkan pẹ̀lú kínú ìgbéraga. Now, ó ní tí kò fẹ́ gbọ́ ti àlùfáà náà, tàbí ẹ má pè wá ní wákàtí yìí, à ń ṣiṣẹ́ lọ́wọ́. Yes. Ó ní tí ó dúró láti máa ṣe iṣẹ́ àlùfáà níbẹ̀
níwájú Olúwa Ọlọ́run rẹ̀, tàbí láti gbọ́ ti onídàájọ́ náà, àní ọkùnrin náà yóò kú, ìwọ ó sì mú ìwà búburú kúrò ní Ísírẹ́lì. Ìyẹn ni pé ohun tí ọ̀rọ̀ ń sọ ń bẹ̀ ni pé ènìyàn náà tí bóyá àlùfáà bá a sọ tàbí onídàájọ́ kan ó ń sọ pé wá nǹkan tó ṣe yìí kò dáa, ẹ̀ṣẹ̀ ni, kẹ́nìyàn ti ṣe kí ni o kó tètè gbọ́, kó dẹ̀ ṣe kí ni o kó dẹ̀ jáwọ́ ń bẹ̀ ní nǹkan tí ọ̀rọ̀ yẹn ń sọ, torí pé kí ni ó ń ṣe pẹ̀lú ìgbéraga. Bíbélì dẹ̀ ti sọ mí kan pé ó lẹ́ni tó kẹ́ni tó bá gbéraga láti kí ni a ó rẹ̀ sílẹ̀, ó sì gbẹ́ni tó bá rẹ̀ sílẹ̀ la ó gbéga. So èmi àti ẹ tá a bá ń wà ìgbéraga, tá a bá ń sọ̀rọ̀ ìgbéraga láwọn ibì kan, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀ o. Òun là ń pè ní ẹ̀ṣẹ̀ ìkùgbù. Ẹ̀ṣẹ̀ yẹn kì í sò ní ìdáríjì. A gbọ́ nǹkan tí verse 13 sọ, ó ní gbogbo ènìyàn yóò sì gbọ́, wọn ó sì bẹ̀rù, wọn kì yóò sì gbéraga mọ́. Ṣẹ́rí, gbogbo ènìyàn yóò sì gbọ́, wọn ó sì bẹ̀rù, wọn kì yóò sì gbéraga mọ́. Ṣé ẹ ti rí? Ìwọ tó ń gbọ́ mi, ìwọ náà gbọ́, èmi náà tí mo ń sọ kémi náà gbọ́. Ká bẹ̀rù Ọlọ́run, ká má máa ṣe nǹkan pẹ̀lú ìgbéraga, ká má máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga mọ́. Ẹ jẹ́ ká máa rẹ ara sílẹ̀ níwájú ènìyàn àti níwájú Ọlọ́run. Ìkùgbù. Tá a bá tún wo ìwé orin Dáfídì Psalm 19 verse 13, àtúnkà ọ̀rọ̀ yẹn bẹ̀ náà, a rí pé ìyẹn ó tiẹ̀ máa ń kọ́mọ̀ ní gbogbo ìgbà tá a máa ń kà á, ó máa ń kọ́mọ̀ ní gbogbo ìgbà tá a máa ń kà á nípa ìkùgbù. Tá a bá wo ohun tá à ń sọ nínú ìwé Psalm 19 verse 13 yẹn, wàá gbọ́ nǹkan tí Dáfídì náà sọ ń bẹ̀. Ẹ má pè wá ní wákàtí yìí, ẹ má tí ì pè wá, ẹ má pè wá, ẹ má pè wá, ẹ má tí ì pè wá, ẹ má pè wá jẹ, ẹ má pè wá lọ́wọ́ yìí sí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Now, kí ló tá à ń sọ yìí? Tá a bá wo Psalm 19 verse 13 yẹn, ó ní fa ìránṣẹ́ rẹ sẹ́yìn pẹ̀lú kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù. Ṣẹ́rí, Dáfídì mọ ìtumọ̀ nǹkan tó ń jẹ́ ìkùgbù. Ó ń bá Ọlọ́run sọ̀rọ̀, ó wá ń sọ fọ́nà pé fa èmi ìránṣẹ́ rẹ, fà mí sẹ́yìn kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù, ìsọ̀rọ̀ ìgbéraga, ìwà ìgbéraga, ìṣe ohun gbogbo pẹ̀lú ìgbéraga. Ẹ lè mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni. Ẹ gbọ́ nǹkan tí Dáfídì sọ ńbẹ̀ nínú ìwé Psalm 19 verse 13 yẹn. Jẹ́ kí n tún kà fún ẹ kó tún gbọ́ dáadáa. Dáfídì wípé fa ìránṣẹ́ rẹ sẹ́yìn pẹ̀lú kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù. Wá gbọ́ nǹkan tó sọ, ó ní má ṣe jẹ́ kí wọn kí ó jọba lórí mi. Kó lè mọ̀ pé nǹkan tí kò dára ló ń pè ní ìkùgbù. Tí ẹ̀mí ìgbéraga bá ti jọba lórí ènìyàn, èèyàn ti ń ṣubú lọ nìyẹn o. Ẹ̀mí ìgbéraga tó bá ti jọba ní ọkàn ènìyàn, èèyàn ti ń ṣubú lọ nìyẹn o. Ẹ̀mí ìgbéraga tó bá ti gbé ènìyàn wọ̀ bí ẹ̀wù, gbọ́ mi, ènìyàn ti dẹni lẹ́lẹ̀ níwájú Ọlọ́run. Now, gbọ́ nǹkan tí ọ̀rọ̀ yẹn ń sọ o. Dáfídì ní kókó má ṣe jọba lórí òun. Wọ́n ní nígbà náà ni èmi ò dúró ṣinṣin, èmi ò sì ṣe aláìjẹ̀bi kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlá ni. Kó lè mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni. Èmi àti ẹ tá bá ti ń hùwà ìgbéraga, mo fẹ́ ká tètè mọ̀ lẹ́ni pé a ti wà nínú ẹ̀ṣẹ̀ ńlá, torí pé kí ni ẹ̀ṣẹ̀ ìkùgbù ni. Ìkùgbù, ohun tó oh my God. Èèyàn kan ṣàmì níbi tèmi àti ẹ ti kùnà nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù lónìí,
lórúkọ Jésù ọ̀run á wá èmi àti rẹ rí lórúkọ Jésù. Ṣùgbọ́n mò ń bẹ̀ wá, mò ń rọ èmi àti rẹ gẹ́gẹ́ bí a ṣe rán mi jáde lónìí lórí ohun tá a ní ká sọ̀rọ̀ lórí pé nínú ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́ wákàtí tiẹ̀ la eléyìí ò lọ́jọ́, ìgbàkúgbà lọ́lọ́run lè rán wa wá, ó lè dọ̀la kó tún rán wa wá lọ tún lọ sọ̀rọ̀ tún lọ kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ mi, lọ bá mi sọ̀rọ̀ mi fún wọn. Ó yàtọ̀ sí prógráàmù tó bí a pé à ń ṣe kinní kan. Prógráàmù eléyìí yàtọ̀ sí èmi lèmi èèyàn mi kò ronú ọ̀tọ̀. Ṣùgbọ́n eléyìí à ń sọ nípa kí ni ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́ lórí ìkànnì èyí tí a pè ní Ìpinnu Ayọ̀mídé TV. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. Àti sọ pọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà níbí. Àwọn kan ní ọjọ́ tá a máa ṣe wọ́n, àwọn kan wà tí wọn ò ní ọjọ́. Òun ló fi jẹ́ pé gbogbo ọjọ́ la máa ṣe kí ni la máa rí wa lórí ìkànnì yìí. A ti ṣètò rọ̀ kọjá nípa kí ni o àdúrà òwúrọ̀. Kí ló tá à ń sọ rèé? Ohun tí à ń sọ ni pé jẹ́ kémi àti rẹ jáwọ́ kù nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù. Ẹnikẹ́ni tó bá ń ṣe nǹkan pẹ̀lú ìgbéraga tàbí ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga, òun ni à ń pè ní ìkùgbù. Gbọ́ nǹkan tí ìwé Hébérù sọ nípa pé ẹ̀ṣẹ̀ yẹn kì í ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ìkùgbù. Ó sáà gbọ́ nǹkan tí Dáfídì sọ ní verse 13 yẹn. Tó bá gbọ́ last kìíní yẹn, ó sọ, ó ní èmi ò sì ṣe aláìjẹ̀bi kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlá nì, kí èmi àti rẹ náà ká lè jẹ́ aláìjẹ̀bi nínú ẹ̀ṣẹ̀ ńlá nì. Ni Ọlọ́run ṣe rán mi jáde pé lọ kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Bíbélì orí afẹ́fẹ́ tó máa ń ṣe. Lọ sórí ìkànnì yẹn ti bẹ̀rẹ̀ iṣẹ́, lọ sọ ń bẹ̀, ibẹ̀ ni gbogbo ètò tó fẹ́ máa ṣe, ibẹ̀ ni kò ti máa bá òun sọ. Ẹ máa like ẹ, ẹ máa share ẹ, ẹ máa comment. Mo gbàdúrà pé ọwọ́ tó fi ń share, tó fi ń comment, tó fi ń like yẹn, o ò ní fi gbọ́mọ gbẹ̀, o ò ní fi gbọ́mọ sí o. Lórúkọ Jésù, ohun rere ló máa fi ọwọ́ yẹn gbà, o ò ní fi gba nǹkan tí ò dá láyé. Now, ká wá wo nǹkan tí ìwé Hébérù chapter number 10 verse 26 sọ nípa nǹkan tí à ń sọ yìí. Tá a bá kíyèsí ohun tí ìwé Hébérù sọ, ó ní nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́, kò sí sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́. Ìkùgbù. Níwọ̀n ìgbà tó o ti gbọ́ lónìí, tó o ti mọ òtítọ́, tí òtítọ́ ti wọnú ọkàn ẹ, tó o ti rí Bíbélì sọ fún àmì kan, ó ní bí ìwọ bá mọ òtítọ́, ó ní òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira. O mọ̀ túmọ̀ ìkùgbù tẹ́lẹ̀, o ti mọ nǹkan tó ń pè ní ìkùgbù lónìí, wípé ẹ̀ṣẹ̀ ńlá ni, ẹ̀ṣẹ̀ ńlá ni. Ìsọ̀rọ̀ nínú ìkùgbù ni pé èèyàn máa sọ nínú ìgbéraga, kó máa sọ̀rọ̀ nínú ìgbéraga, kó máa hùwà pẹ̀lú ìgbéraga, kó máa ṣe ohun gbogbo nínú ìgbéraga. Ó wà nínú ẹ̀ṣẹ̀ ńlá, nínú ẹ̀ṣẹ̀ tó tóbi là ń pè ní ẹ̀ṣẹ̀ ìkùgbù, ìgbéraga. Yorùbá máa ń pòwe, wọ́n á ní ìgbéraga ní ìgbéra sọ́lẹ̀. Ó gbọ́ nǹkan tí ìwé Hébérù chapter number 10 verse 26 yẹn sọ, lẹ́yìn tuntun sọ fún ẹ. Ó ní nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́, kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́. Jọ̀ọ́, mo tún bẹ̀ ẹ́ lẹ́ẹ̀kan sí i. Èmi àti ẹ tó jẹ́ pé nínú ìgbéraga, ta ló fẹ́ mọ̀ mi, ta ló fẹ́ bá mi sọ? Tó bá jẹ́ pé nínú ẹ̀ láti ń ṣe ohun gbogbo, mo bẹ̀ ọ́ nírọ̀lẹ́ yìí,
mo bẹ̀ ọ́ lónìí ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi, yálà ẹ wà lówùúrọ̀, yálà ẹ wà ní ọ̀sán, yálà ẹ wà ní àṣálẹ́, ìyálẹ̀ta lẹ́yìn wà ní, òru lẹ́yìn wà ní gbogbo ibi tí ẹ ti ń wo nǹkan yìí tí ẹ ti ń wo ètò yìí, tàbí tí ẹ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, tàbí tẹ́ ó máa padà wò ó, ẹ lè rí lórí YouTube channel wa, ẹ lè rí ní Facebook channel wa, kò síbi tí ẹ ti lè bá pàdé. Ohun tí mò ń sọ ni pé tó o bá ti gbọ́, tètè mọ nǹkan tí à ń pè ní ìkùgbù. Ìkùgbù ni ṣíṣe ohun kan nínú ìgbéraga, tàbí sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga. Mo gbàdúrà pé èmi àti rẹ, ìwà ìgbéraga kò ní gba ògo sọnù mọ́ wa lọ́wọ́. Ìwà ìgbéraga kò ní gba ayọ̀ sọnù mọ́ wa lọ́wọ́. Ìwà ìgbéraga kò ní mú wa kùnà ìjọba Ọlọ́run. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, èmi àti rẹ, a ó jọ rí ọjọ́ ayọ̀ náà tí í ṣe ọjọ́ ìkẹyìn níwájú Olúwa. Bẹ́ẹ̀ lórí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ mi tèmi ò yí padà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Orúkọ mi ni Prophet T.A.J. Bankole. Prophet T.A.J. Bankole aka wòlíì ọlọ́pẹ́ àsìkárí Jésù ọmọ yẹdẹ ní ìlú Mẹ̀kọ. Mo tún bẹ̀rẹ̀ sí ní àdìyẹ mọ̀ nìyẹn o. Àtútù ń fi yẹn kún ọmọ yẹdẹ ní ìlú Ìmẹ̀kọ. Ẹ máa bá wa share ètò yìí, ẹ máa like ẹ máa comment. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí àbúrò ní wọlé olúkúlùkù wa. Èyí ni òpin ìrìn àjò ti tòní. Ìtumọ̀ ìkùgbù ní kí ni o? Ṣíṣe ohun kan pẹ̀lú ìgbéraga, sísọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga, wíhùwà pẹ̀lú ìgbéraga. Ìwà ìgbéraga kò ní ba ayé mi àti rẹ jẹ́ o. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. It is well with you. God bless you. Bye for now.